Sweet. Sound. C34 from top C20. Come in on route in this series to one. The lines. Ṣé bẹ́ẹ̀ tọ́nà tó wà lẹ́yìn rẹ̀? Action! Ṣé pẹ̀lú ara mi? Ṣé o kọ́ àmọ́ sí mo kí gbogbo gbà? Jẹ́ tó pẹ̀ fún ọmọ olóore ni. Ó ti yẹ kí n wá bíbí ọ̀sẹ̀ méjì àmọ́ kó tó di pé tó gbé wá. Tó ráwọn òpùrọ̀ kò sí tí ó kí. Ìgbọ́n tó ń fojú gbogbo tí kò náà ló dálé wọn ti fi sọ́mọ. Ó yá. Àwọn ẹ̀kọ́ rẹ̀. Ó yá o. Let's go. Action! Tó ráwọn òpùrọ̀ kò sí tó lè sọ. Wọ́n lè láwọn gbọ́dọ̀ àwọn pẹ̀lú. Wọ́n láwọn pẹ̀lú ní pápá. Kò sí ọ̀rọ̀ gbogbo lójú ni wọn. Òyìnbó tó wọlé lẹ́yìn ìgbètì ẹnu onírọ̀lẹ́ kan ló gbà. Tọ́lú ìbá tó ṣe bí òṣọ́kọ̀ yìí tó bá rí rọ́bà tó bá ń ta tó bá mọ́. Tó pẹ̀ mọ́ ní púpọ̀ lẹ́nu mọ́ òun bẹ́ẹ̀ òun ló jẹ́ kí n fara. Sweetheart, o gbọ́ kí ló ní mo ṣe. Àdàlú torí pé ó kọ̀ ọ́ lóyún ìyẹn máa dún sọ́ọ̀tì bàbàrà múra ẹ̀ lọ́wọ́ kẹ̀ tó ní pẹpẹ sí oyè púpọ̀ máa dún lórí ni o púpọ̀ máa bá wọn lẹ́nu ni o kí ni kàn bá wọn Ọ̀nkú. ẹgbẹ́ sọ́hún. Ẹsẹ̀ bá mi tọ́ fún action! Ọ̀nkú. Pẹ́pẹ́ sọ́hún. Ọ̀nkú kí ló ń sọ? Wọ́n ní ìwọ ó máa pàtẹ́ láyéláyé ó yẹ mú bàtẹ́ mímọ́ láyé. Dáadáa wà lálẹ́ dìrò. Action! Wọ́n ní láyé kò ń ṣe wọ́. Torí ẹ̀ ní Ọgbọ́n ṣé lóòótọ́ ni kò fóbìnrin? wo bí ẹ̀fẹ̀ sọ̀rọ̀ nǹkan fẹ́ tí wọ́n bá jẹ́ pé nǹkan ọgbà ẹ̀ sí orí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé mí nígbà fún láyé ṣùgbọ́n èèyàn bá kó fọ́ lẹ́nà òye mi bó fọ́ lẹ́nà òye mi má bínú wo bí wo mí kí báyìí kó fọ́ kí kó bẹ́ẹ̀ kálé. Pick up! Action! Wo bí wo mí wo ojú mi méjèèjì tẹ́jú mi mú tẹ̀ ẹ́ wo. Cut. Thank you. Hello. End of Sarah. 47, change your copy. 47. Yeah, change your copy. 47. I take you. My last day. What's your? You want to see? Oh yeah. No well. Can be your master shot, can be your medium. Take one. And action! Take two.
aṣọ kan ta lè fi pa. Iṣẹ́ ẹ̀ pọ̀ fún wa kó sí ìrìn. And the picture I'm going to hit it. And why? And I would action. So you see the day boom. Boom, boom. You know what you do. Boom, you know what to do. Action. Wọ́n ò lè mọ nígbà tó jẹ́ pọ́njú tó yẹ kí wọ́n fi ríran ni wọ́n fi ń tẹ̀lé. Wọ́n àwọn ọ̀rẹ́ tó gbọ́ ti fa. Wọ́n jẹ́ káwọn ilé òkú ọ sí wàhálà toró ti bọ́ sínú pápá Olúwere. Kò dẹ̀ sí bàbá ńlá ẹni tó lè lọ kúrò níbẹ̀. Àwọn wọn láàgùn jìnnà sórẹ́lẹ̀ kò lè bọ́n bẹ̀rẹ̀ láì torí ìkó tó ṣe fún mi lọ́jọ́ náà lọ. So, I feel like for that, Remember, good for them today. Introduction first. But one Take 4. action. Ọkọ mi jáde ní pẹ̀lẹ́ sẹ́yìn ó dé pẹ̀lú gì èmi kò ro eléyìí ò tiẹ̀ yé mi rárá gbogbo nǹkan wa ló ti tán sí lórí gbogbo kínní náà. ẹjọ́ tá làwọn. Bí bàbá náà ṣe jẹ́ sí mi. Láì kí ló ń ṣe ẹ́. Ṣé kéwì? Yọlá ṣe kéwì. Yọlá ṣe kéwì. Ẹ mọ ọ̀rá náà láyé bá ń gbé fáànù. Kí ló fẹ́? Àwọn ọmọ ẹ̀kọ́ wọ́n sọ fún mi. Mo ti ná owó rẹ̀ lórí bí bàbá. action. Àwọn mọ̀wùlẹ̀ lágbòdì ò ní fẹ́ kó o lòdù ìṣẹ́jú kan lọ níbi kó o mọ̀ bá fara kásá kó o lè tó hàn bẹ́ẹ̀ ni. Ọmọ ìpè ní sàkéèké freeze. Action. Seriously. Roll.
Come here. I'll see you. Why? And action. èyí ga ọ mi ò rí eléyìí ò ká ìfì máa ní orí lórí èèyàn ẹsẹ̀ lẹ́sẹ̀ àfà rí mi ò rí mi lẹ́nu. Tani. Ẹ káàbọ̀ sá. Tó báyìí. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ bàbá. Igi ló yapa eré bá mi tá a ṣe ń rojọ́ lé lórí. Gbogbo nǹkan tá ní ti tán pátápátá lórí gbogbo tó wà lẹ́yìn. Ọkọ mi gbẹ́sẹ̀ èèyàn jáde. Igi ló gbé padà bọ̀. ẹjọ́ táwọn ará. Bí bàbá náà jẹ́ sí mi, àwọn ni wọ́n ràn wá lọ́wọ́ ńgbà tí ó tì mí ní ẹ̀fọ́rí túlù yẹn. Bẹ́ẹ̀ ni sá. Tí mo bá lẹ̀ ní ọ̀kọ̀já òsì ẹ̀yìn wo lọ́dọ̀ bá kọ ọ̀kọ̀ lójú níbi tá a gbé sí ẹ̀wọ́ wá sí gafárà fún wa sọ̀gbọ́n àfẹ́rẹ́ ǹdẹ̀ ẹ̀bẹ́ ẹ̀yìn kí n tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á sílẹ̀ ìwòsàn fún ọkọ̀ òdìgbò má jẹ́ kó lọ àgbo ọkọ̀ yìí àtúndì ọ̀jájà ìdánidáníjà ìgbò dákùn dídá yà fúra. Can be pick up on Ọmọ OLUWERE CBT 1. Ale. Action. Ó yẹ kẹ́yìn lè mọ lónà lébi tẹ́ wa. Olúwerè ṣe wọ́n. Kí ló ṣe? Máa fẹ́ padà. OLUWERE kọ́ ìrọ̀pọ̀. Ṣé o tó wáyé? Ẹ̀ máa ń sọ wá báyìí. Ìfẹ́ mi lẹ̀. Let's go. Roll. And action. Ẹ̀yìn ṣe bá gbàdàgbà lè ní. Kí ló ń dún? I don't play for bed. I don't play for. Orin kọ́. Ó yá. Ó ní tàbí. Ó yí play. Someone is playing. I don't play. Àwọn tó ti wá, àwọn tó sáré ti wá. Hello, babies. Yeah. Let's go, please. All right, let's go, please. Alright. Roll it. And action. Ẹ̀yìn alàgbà ṣe bá gbàdàgbà lè ní. Freeze. And action. Ayé yẹ kẹ́ ẹ̀ lè. Wọ́n ò lè mọ nígbà tó jẹ́ kó dúró ẹ̀. Òun ló máa sọ̀rọ̀ straight. Àwọn ti sọ ṣe pẹ́ pàdé. Wait, Daddy. And òun ló máa sọ̀rọ̀ straight. Ẹ̀fọ́ sí kí n jáde. Ó ti wà ní ìtura. And action. Wọ́n ò lè mọ nígbà tó jẹ́ kó ojú tó yẹ kí wọ́n fi ríran ni wọ́n fi ń tẹ̀lé. Pẹ̀lẹ́ àwọn ọmọdé tó gbọ́ ti fá. Wo wọ́n jẹ́ káwọn ilé òkú ọ sí wàhálà. Rótìmí ó ti bọ́ sí pápá OLUWERE kò tẹ̀ sí pápá lẹ́ni tó lè yọ kúrò mẹ́. bàbá gbogbo ẹni gbogbo wọn Dákun sábẹ́ lórí ẹ̀ka. ẹ bá mi bẹ̀ ẹ kó dárí jì mí. Ẹ̀yìn dákun Ọmọ OLUWERE wo nǹkan ní ìṣẹ́jú rẹ̀. Dákun sórí tó bá ní kó mú bíìmù lọ́ta sọ́run. Wo tá a bá sì ní bẹ́jọ́ sí kòtò láti dáná rẹ̀ ìyẹn sọ lè. Àwọn mọ́là àgbo jìnnà eléyìí ò lè bọ́n bẹ́ẹ̀ lẹ́lẹ́ torí nǹkan tó ṣe fún mi lọ́dún náà náà. Kí n mẹ́wàá wá ya létí lápá àtàfi mi ṣó lórí ọmọ ni mo fi gbà fún OLUWERE lẹ́nu láti wá fi ire san mi padà fún. Òun yìí kan náà ló tún wá gbégi dá mi lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀kejì. Òun àtijọba plan láti ta gbogbo nǹkan nínú. And action. Òun àtijọba ń pàdé àpòpọ̀ láti ta gbogbo nǹkan nínú kí wọ́n sá lọ pẹ̀lú ọmọ àtìyàwó rẹ̀. Torí èdè mi náà ṣe wá fara mi hàn. Àwọn ṣó ti wá rí pé wọ́n ti gun kiri kọjá ìwé báyìí. Òwúrú kódà. Ẹ̀yìn wo olókìnrin rẹ̀ ti jẹ́ lójú yìí. Ó sọ pé ló wọlé. Wo ọ̀wẹ̀ dákun. Òwúrú. Fún díẹ̀ yìí n ò ní fẹ́ kó òwúdú ìṣẹ́jú kan lọ níbí. Mama fara kasha.
action. Wo your food dey awo mi ni fẹ́. Action. Awo mo ò ní fẹ́ kó olùdú ìṣẹ́jú kan lọ níbi mo má bàa fara kásá. Bá mi bẹ̀ wo ẹjọ́ ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ ẹjọ́ ọ̀dẹ̀ mi bínú wo bàbá olóyè ẹ jẹ́ ká jọ. mọ́sàfíà please kí n má fara kásá. Okay, thank you. èmi náà fẹ́ fara kásá. Ǹjẹ́ ṣé Indomie ló fẹ́ ni? O ti rò? Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin wa. Orúkọ tèmi ni Ìbírúnkẹ́ Odúsọ̀yà and I'm on the set of Ọmọ OLUWERE. Character tí mo play ni Ìmọ́lẹ̀ tí òun àtọ̀gá ẹ̀ jọ ń ṣe eré ìfẹ́. Nígbà tó yá ọ̀gá ẹ̀ lọ marry ẹlòmíì. Ó wá bínú torí pé òun náà ṣoore fọ́gá ẹ̀ wọ́n ti jọ lájọsọ tẹ́lẹ̀. Gbogbo ẹ̀ ṣáà yíwọ́nú ara wọn yíwọ́nú ara mi ìfẹ́ sọ story tán. Nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ̀yin èèyàn wa ẹ lọ wo movie yìí. Ó máa kọ́ yín lọ́gbọ́n tó pọ̀ gan. Èèyàn yín náà ni ẹni tó ní ọmọ yín ni ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí náà ni àwa tá dẹ̀ kópa nínú ẹ̀ náà èmi Ìbírúnkẹ́ Odúsọ̀yà Fẹ́mi Adébáyọ̀ Akínọláyà àpọ̀lọ́ bẹ́ẹ̀ Ọ̀gádélé Odùlé náà àwọn náà wà ń bẹ̀ àpọ̀ gan tá kópa nínú eré yìí tó mo fẹ́ kẹ́ ẹ wò ó kẹ́ ẹ kọ́gbọ́n kò ń ṣe pé kẹ́kọ̀ọ́ wo múvì lásán bí àkàn wọṣọ à ń ṣíra lẹ̀ irọ́ o múvì eléyìí ó yàtọ̀ ó kọ́ni lọ́gbọ́n tó pọ̀ gidi ẹ jọ̀ọ́ ẹ bá wa wò ẹ ṣé púpọ̀.